ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ dákun ẹ súnmọ́ mi ẹ jẹ́ kí n bá yín sòótọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn àṣìṣe kan wà tí ẹ̀yin olùṣọ́ àgùntàn máa ń ṣe nínú ìjọ yín tẹ́ ẹ sì mọ̀ pé àṣìṣe pọ́nbélé gbáà ni. Bẹ́ẹ̀ ni pàápàá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yorùbá olùṣọ́ àgùntàn wa gbogbo àwọn Yorùbá ìjọ Yorùbá yìí àwọn àṣìṣe kan wà tẹ́ ẹ máa ń ṣe tẹ́ ẹ sì mọ̀ fáṣìṣe ni. Ẹ dákun ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí bó bá ṣe yín láǹfààní ẹ dákun tó bá nítumọ̀ sí yín ẹ bá sẹ́ǹdì ẹ̀ sí comment section tó bá rí pàṣíwì kan sí bẹ́ẹ̀ náà bá sẹ́ǹdì ẹ̀ èmi náà ó lè ṣàtúnṣe níbi táṣíwì àbá wà torí kò sẹ́ni tó gbọ́n tán o àfọlọ́ nìkan lọ́gbọ́n ẹ̀yin bó ti jẹ́ nù kíláàsì sí ọ̀hún ẹ̀yin olùṣọ́ àgùntàn àwọn èdè kan wà tẹ́ ẹ máa ń pè ní ìjọ yín tó sì jẹ́ èdè tó burú jáì tẹ́ ẹ mọ̀ ni tó sì lè kó yín sí wàhálà ńgbẹ́ bá kú láyé ń bí tán pàápàá tẹ́ẹ̀tù máa káwọn ọmọ ọ̀jọ́ yín káwọn náà máa pẹ̀lú èdè wọn. Ǹjẹ́ ẹ mọ̀ pé ó lè kó yín àtàwọn ọmọ ọ̀jọ́ yín ó lè kó yín sí wàhálà ńgbẹ́ bá kú láyé ń bí tán kí làwọn èdè ọ̀hún ẹ jẹ́ ń pe ẹyọ kan sọ fún yín nú ẹ̀ bẹ́ẹ̀ bá ń gbàdúrà ẹ máa gbàdúrà pé ẹ̀yin ogun ọ̀run ẹ wá gbèjà mi jà ẹ̀yin ogun ọ̀run ẹ wá dáhùn sọ́rọ̀ mi ẹnìkan wọn máa jọ yín máa pogun ọ̀run ẹnìkan máa pe ọ̀run ogun ọ̀run ẹ̀dùn ẹ̀dàkùn níbo lẹ ti rí inú ìwé mímọ́ tẹ̀yìn ń kà wípé nígbà tí Jésù ń gbàdúrà sọ́lọ́run ó dákọ̀ ogun ọ̀run nínú àdúrà rẹ̀ àbí èwo nú àwọn ọmọ ẹ̀yìn Jésù tẹ̀yìn kà nípa wọn tí ń gbàdúrà sí Jésù tán wá ń dákọ̀ ogun ọ̀run àbí ọ̀run nínú àdúrà wọn àbí ńbo lẹ́yìn ti rí tí Jésù ti kọ́ àwọn ẹ̀yìn rẹ̀ pé tẹ́ ẹ bá fẹ́ gbàdúrà o ẹ máa pè pé ogun ọ̀run àbí ọ̀run nínú àdúrà wọn. Ntí ò sí lọ́wọ́ Jésù ntí Jésù ò kọ́ yín tẹ́ ń ṣe ntí ò ní ká ẹ máa pè tẹ́ ń pè ẹ mọ̀ kó lè kó yín séwu bó bá tiẹ̀ wá jẹ́ yìí nìkan bó bá tiẹ̀ tún yàtọ̀ ẹ tún máa kó àwọn ọmọ ìjọ yín sínú wàhálà pé káwọn náà máa pẹ̀lú èdè ogun ọ̀run ẹ̀yin ò mọ̀ pé bẹ́ẹ̀ bá ń gbàdúrà tẹ̀ ń dákọ̀ ogun ọ̀run nínú àdúrà yín ẹ gbàdúrà sọ́lọ́run bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí èṣù ilẹ̀ ń gbàdúrà sí tẹ́ ẹ mọ̀ ẹ̀yin ò mọ̀ tá ń pè lógun ọ̀run ìyẹn ẹ mọ̀ pé ẹ̀mí kan wà tá ń pè ní ayaba ọ̀run ẹ dákun ayaba ọ̀run tí eléèbó rẹ̀ pè ní Queen of Heaven ayaba ọba ọ̀run tá ń sọ̀hún Jésù lẹ́yìn pé ni àbọ́lọ́run lẹ pé ẹ̀mí èṣù burúkú kankan ni ọ̀run tẹ̀ ń dá akọ ẹjọ́ sọ́lọ́ lẹ́rọ pẹ́ ń dá akọ ọ̀run kó súre fún ọ ọ̀run kó gbàdúrà fún ọ ọ̀run kó fún ọ níyanu ọ̀run kó gbé ọ dìde ọ̀run kó tú ọ lẹ̀ ọlọ́run lẹ́yìn rò pẹ́ ń dá akọ ìwé mímọ́ tẹ̀yìn ń kà ó wípé àwọn èèyàn mi ń ṣègbé nítorí àìní ìmọ̀ ẹ wò mí ìbádàkẹ́ ẹ ṣọ́ra kẹ́ ẹ má lọ kó sí wàhálà nígbà tẹ́ ẹ bá kó láyé tán ẹ gbọ́ mi dáadáa ọ̀run tẹ̀yìn ń pè ó ẹ̀yin ò mọ̀ pé ọ̀run pọ̀ ọ̀run pọ̀ ọlọ́run kọ́ lẹ̀ ń dákọ bẹ́ẹ̀ bá ń gbàdúrà tẹ̀ ń dákọ ọ̀run àwọn ẹ̀mí èṣù lẹ̀ ń dákọ ilẹ̀ ń gbàdúrà sí sẹ́ẹ̀rẹ́ àwọn ọ̀run kankan tó wà oríṣiríṣi ẹ̀mí kankan ló wà láwọn ọ̀run kankan bẹ́ẹ̀ ni ẹ lọ wádìí jinlẹ̀ dáadáa ẹ̀yin náà mọ̀ ìwọ tó jọmọ ọjọ́ náà tání kò mọ̀ pogun ọ̀run kò mọ̀ pọ̀run ìwọ náà sì ń pè é ibi tólùṣọ́ àgùntàn rẹ darí rẹ sí ìníwọ náà ń lọ àfi bí màálù tó ń fi pọ̀ pàdà wò mí bọ́ọ̀ bá kù láyé tán Ọlọ́run má jẹ́ kó rugi oyin bẹ́ẹ̀ ni ẹ wò mí ẹ ṣàtúnṣe bẹ́ẹ̀ bá máa gbàdúrà ẹ gbàdúrà sọ́lọ́run ẹ dákọ̀ Ọlọ́run dàrẹ́tì ẹ mọ̀ sọ pé ogun ọ̀run bẹ́ẹ̀ bá máa gbàdúrà ẹ mọ̀ sọ pé ọ̀run ẹ dákọ̀ Ọlọ́run ẹ gbàdúrà sọ́lọ́run kẹ́ ẹ gbàdúrà sí Jésù yín bẹ́ẹ̀ ni ẹ rè sí àdúrà torí tẹ́ ẹ bá ń dákọ̀ ogun ọ̀run ẹ̀mí èṣù lẹ́ ń dákọ̀ ẹ̀mí èṣù lẹ́ ń gbàdúrà sí kẹ́ ẹ sọ́lọ́run o bẹ́ẹ̀ bá ń dákọ̀ ọ̀run ẹ gbàdúrà sọ́lọ́run ìbàdà kẹ́ẹ̀kẹ́ sára yóò sì dáa fún yín ẹ jẹ́ n wá parí ẹ̀ fún yín báyìí ẹ wò mí èyí tó yẹ kẹ́ ẹ máa fi dákọ̀ ogun ọ̀run àdá ẹkú máa dákọ̀ ogun ọlọ́run ìyàtọ̀ ń bẹ láàárín ogun ọ̀run àti ogun ọlọ́run ogun ọ̀run host of heaven ogun ọlọ́run host of God there is difference between the two ẹ má ṣe mistake here ọ̀run òun náà pè ní heaven ṣùgbọ́n ọlọ́run òun ni God ìyàtọ̀ ń bẹ ń bẹ ọlọ́run ló dá ọ̀run ẹ wá ń gbàdúrà ẹ ń pe tọ́lọ̀ ń dá sínú àdúrà yín ẹ pe ẹlẹ́dàá ẹ ń pe nǹkan tẹ́lẹ̀dàá dá
sínú àdúrà ẹ ṣọ́ra lérò ọkàn tí yẹn ẹ rò pé ń gbàdúrà sọ́lọ́run àmọ́ lérò ọkàn Ọlọ́run ẹ̀mí èṣù lẹ ń gbàdúrà sí o ẹ ṣọ́ra kẹ́ ẹ má bàa rúgbìn yín nígbà tẹ́ ẹ bá kú tán ẹ má gbàgbé ìwé mímọ́ yẹn náà wípé gbogbo ọ̀rọ̀ wèrè téèyàn sọ lẹ́nu báyìí èyí ò jìyìn rẹ̀ lọ́jọ́ ọ̀dájọ́ kò jù bẹ́ẹ̀ lọ o pásọ̀ ẹ dákun ìṣàtúnṣe ọmọ ọjọ́ wọn bá darí rẹ kó pọ̀run kó pogun ọ̀run máa yí padà lọ́kàn kó máa sọ nǹkan míì kó má lọ tẹ́ nígbà tó bá kú láyé tán yóò dá fún yín kò jù bá ń lọ ẹ̀yin mo ti sọ lẹ́ẹ̀kan bó bá ní túmọ̀ sí yẹn bá ń ṣẹ́ǹdì ẹ̀ sí comment section tẹ́ bá wá rí pásìwì bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá ń ṣẹ́ǹdì ẹ̀ kò sẹ́ńtọ́ mọ̀ tán àfọlẹ́mí náà mọ̀ tán Ọlọ́run nìkan ló mọ̀ tán o ẹ dákun ẹ bá ń ṣẹ́ǹdì ẹ̀.